ajé o. Lọ fùfú ọ̀ngọ́. Àwọn wà fún wa. Ẹ bá ń kó. Ẹ ṣeun o. Ní màá rí yín rọ̀lẹ́ o. Ẹ ṣeun o. Ìbálẹ̀ ìpàdé yìí ọ̀rọ̀ gbogbo èsì lórí alábàáhùn àtàǹpàkò bí júwe ọ̀kan ẹnu èsì ìsìn lára fọ́ọ̀kẹ́ẹ̀mù àwọn náà tó lé o wọ́n tún ti kẹjọ́ dé o. mo rò pé nǹkan ṣe orí rẹ àtẹ̀kọ́ wá bàlùjẹ́ tẹ́ kó sẹ́ni dèdè ọ̀rùn mi bíngò. ìdùn ọ̀lẹ. ẹ má gbọ́ tí sọ lẹ́nu rẹ̀. má jẹ́ ọba yìí. baálé ṣe ń bọ̀. kápẹ́ bàbá wa. ebi ọ̀rọ̀ ṣé wọ́n lọ́ọ́ bá wí ni. bọ́rọ̀ bá jọ̀rọ̀ èèyàn béèyàn ò bá lè dáhùn ẹrù gàdí ń báyàn. lórí ọ̀rọ̀ ti bẹ́lẹ̀ yìí. ó wá ń sọ wípé ẹnu ẹ̀fọ́ lára ẹ̀fọ́ kèémù ẹnu ẹ̀fọ́ lára ẹ̀fọ́ kèémù. ibo ó sì mọ̀ yóò bá tiẹ̀ lè fẹ́ mi lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹnìkan torí tẹ̀ ẹnu rẹ̀ kó mbẹ́ pé èmi rẹ̀ jọ sí kékeré ni ọ̀sán lè fún ìjókòó yìí ní ọwọ́ rẹ̀. ọmọ sọ́ọ̀fù yín lákùrẹ́ sọ́ọ̀fù yín lákùrẹ́ tà ń béèrè ọ̀wọ̀ lọ́wọ́ mi. sọ́fẹ́ mi lákùrẹ́. egbò sọ́ọ̀fù yín lákùrẹ́ ní sọ gbogbo rárá àti sọ. jẹ́ baálé ọ̀ sọ̀rọ̀. adúpẹ́ ẹ ṣeun. ó lè lọ́mọ èyí o ẹjọ́ rẹ̀ ni mo mú wá kí ni tó ń tẹ́wọ́ bí àgbẹ̀pọ̀. kí ló gbé. òórùn ọbẹ̀ mi òórùn ọbẹ̀ ìyàwó mi ẹ ṣe ìyàwó mi ṣe ọbẹ̀ lẹ̀ ó wá ti fẹ́ tán àwa ni à parí ọbẹ̀ yìí o ọba kò sínú pọ́ọ̀tù kékeré ọbẹ̀ rẹ̀ ẹ̀fọ́ rírú ni mo bá gbé kaná bí a fi jẹun ni mo bá ṣàdédé rí onítàn níbi ẹ̀yìn wíńdò kírísítìnì tá a ti ń dáná ó fi òórùn ọbẹ̀ ìyàwó tèmi jẹ fùfú ó fi ṣẹ́ fùfú ológun woko woko. ẹ̀dùn ẹ̀jẹ̀ agbọ́rọ̀ yìí dáadáa ẹ̀dá kún o àbẹ́mi nìkan ni ọbẹ̀ àbí òórùn ọbẹ̀. yóò wà débi ọbẹ̀ tèmi ó dáná òórùn ọbẹ̀. ó fi jẹ fùfú. bẹ́ẹ̀ ni. gbọ́ bó ló ti jẹ́. Baálẹ̀ kí ẹ pẹ́ fún àwọn bàbá ebi ò ní payé o. Bí mo ṣe ń bọ̀ látọ̀nà oko ni mo wò ó pé kí n tiẹ̀ ra fùfú kò lọ́bẹ̀ tá a máa ń rà o pé tí n bá dé àdúgbò nírètí pé màá rí ìyá ọlọ́kà tí ń ta ọkà pé màá ra oníbẹ̀tà láì wọ́n sì ní ìyá lọ ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ bí mo ṣe wá ń bọ̀ tí mo gba bí pàlàpolo ilé bàbá mọ́jọ́ bàjẹ́. pàlàpolo bàbá rẹ. bàbá ẹjọ́ sọ tẹnu ẹ̀ ṣé bẹ́ẹ̀ ti wí tiyín délẹ̀ ẹjọ́ òun náà sọ tẹnu ẹ̀. ilé tèmi ní pẹ̀ pàlàpolo. ebó ti wí tiẹ̀. ẹ̀kúlé rẹ̀ ebó sọ tiẹ̀. ọ̀ya nso. kẹ́sì mọ́ wá wò ó nínú fùfú 6 tí mo rà mo ti fi òórùn ọbẹ̀ wọn tí wọ́n gbé kaná mo ti fi òórùn ọbẹ̀ wọn jẹ 3 kódà 3 ọ̀hún tó kù rè. ẹ máa gbólè. nígbà wọn sì mú mi lápá ìyàkádé àyín ní òjẹ́ ńláyè jẹ 3 yòókù mọ́. ó fi òórùn ọbẹ̀ jẹ fùfú. bẹ́ẹ̀ ni bàbá. kì í ṣe pé bóyá ọbẹ̀ gangan ló fi jẹ́. bẹ́ẹ̀ ni. ó jẹ̀bi ẹ̀sùn. ẹ̀sìn baálẹ̀. àbí ìyálò baálẹ̀ ẹ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ sùn. báyọ̀ ọkọ mi. ẹni sùn. ẹ jókòó náà. ẹ̀ṣẹ̀. ẹ̀wọ̀n wọn lọ jẹ̀bi ẹ̀sùn. sọ ọmọ yẹn náà. ò bá rú kẹ́pẹ́kẹ́pẹ́ sí la. ìwọ náà lọ́ọ́ dá sẹ̀rí àfún. ẹ̀ṣẹ̀. ẹ gbádà. àrùn ẹ bá kẹ́pẹ́ wá. ọmọ tí ń jẹyà lónìí baálẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín eléyìí ò lè ní kéèyàn máa fi òórùn ọbẹ̀ ọlọ́bẹ̀ ìgìrì. àrò mẹ́lúkà. bí bá ti ń gbó kọ́ máa mú mi. ọjọ́ bá bá ìyá. ọ̀yá ọkùnrin tó fi òórùn ọbẹ̀ jẹ fùfú òórùn ló fi jẹ́ ọ̀yá dọ̀bálẹ̀. wọ́n lè dọ̀bálẹ̀. dọ̀bálẹ̀. má ní rọ̀rọ̀ ṣé mo ní wọ́n fún mi. má jẹ́ ọ padà sí ọ lórí o. má jẹ́ ọ padà sí ọ lórí o. ganku ni má dọ̀bálẹ̀ ganku ni. ẹjọ́ kó fùfú wọlé lẹ́yìn. kó fùfú sẹ́gbẹ̀ẹ́ kan táwa ṣe lórí fùfú a máa sọ tọ́ba yá. sórí. ẹjọ́ tún lẹ́yìn kẹ́jẹ́ ìwé tà tún mi lára. bàbá oní ọbẹ̀ má jẹ́ ọba jẹ́ ọlọ́bẹ̀ ọjọ́ ọbẹ̀. sóró òjì rẹ̀ yìí sọ́jáde dáadáa òun dọ̀bálẹ̀ síbẹ̀ yẹn òjì rẹ̀ yọ síbi. ọ̀yá iṣẹ́ bẹ̀rẹ̀ òjì lọ́ọ́ máa nà nígbà àádọ́rin 70. àádọ́rin 70. ó lè rí
Okay. Yóò sì sùn. yóò kà á ń bọ̀ díẹ̀ ní yóò ké. Okay. ẹni àná ló jí yọ padà kàn ẹyọ ó di méjì ọyà rè. Ó lè tọ́ bí dìde ìjà. Tọ́ bí dìde. ẹ kí ló bá ṣe. Kò sunkún kò dùn. kí ló bá náà jẹ. Ẹni òfin òórùn ọbẹ̀ ìyàwó mi kí tó fi jẹ fùfú. ibú òórùn ló jí. Má sọ bẹ́ẹ̀ fún mi mẹ́ láyé ẹ̀. Láyé rẹ̀ má sọ bẹ́ẹ̀ fún mi. èmi lọ bá sọ̀rọ̀ sí mi. Ẹ bá jọ ṣe kékeré ni, òun dáadáa. ewu ọ̀tá lọ́jọ́ sí kékeré. Èmi àti Ládélé. èmi lọ bá sọ̀rọ̀ mọ́tì ọba jẹ́. ẹ pé gbó. ọlọ́lábà yìí. Ọwọ́ ń dọ̀rọ̀ padà fún baálẹ̀. Gbẹ́tí bálẹ̀ náà sọ ni. ẹ filẹ̀ ẹ filẹ̀. ẹ ìbálẹ̀ kò lè rárá. ọdẹ borí mi báyìí. Ìròyìn látájú nù. Ọbẹ̀ mi ọ̀yá bóyá jẹ́ kúkú lọ. Bálẹ̀ ni ọmọ jẹ́ ebó òkúlẹ̀ rí ọbẹ̀ jẹ tẹ́lẹ̀. Ọyá ọ̀yá tọ́ba jẹ́ tọ́kọ̀ lọ ìlú ló pa á lọ́sẹ̀ kọ́ jẹ́. Bálẹ̀. Ìlú náà pàṣẹ lọ́wọ́. ọ̀yá Ọbẹ̀ mi mẹ́rin. jẹ́ ọ̀yá mẹ́ràn sí. orílẹ̀-èdè kan dẹsẹ̀ òkè. Ọbẹ̀. ọba ló kù papò. Ó sì mú ọdún mẹ́rin ẹ̀. alábùkù tí kò padà gbé mọ̀. korodo kò sí. Kọ́tọ̀ dẹ̀. Parí kànga ọ̀tẹ̀ ẹ̀bọ ní ẹ̀bẹ̀nu rẹ̀. Ẹ má lè bá àwọn. Hello, brethren. My name is Abdulrazak Abdulgani, Mr. GRA. I'm a broadcast journalist and content provider. I appreciate you in our amplification. I want to tell you about GRA TV YouTube channel. You're a show of highly educative, entertaining, and informative program such as Babafika Sinu, Otokulu, My Story, and so on and so forth. Subscribe to our YouTube channel, GRA TV. Like and pass comments. I love you. Thank you. God bless you.